Èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tèmi èyí tá a gbọ́ òun ni. Bí a ṣe gbọ́ wọ́n ní olórí Tóbi wọ́n ní ó sọ fún Queen Naomi wípé ó pe Queen Naomi ní fake pastor. Wọ́n ní àwọn sísítà kábíyèsí àti àwọn ọmọ wọn náà bínú sí wọ́n náà sọ̀rọ̀ sí wípé kò tó sí lẹ́nu láti pe Queen Naomi ní fake pastor. Ìdí ọ̀rọ̀ yìí ni pé kábíyèsí fún Queen Naomi ní $100,000 pé kí wọ́n fi bẹ̀rẹ̀ jewelry business èyí tí wọ́n wà interested láti ṣe. Wọ́n ní torí ẹ̀ wọ́n ní bí ó ṣe bẹ̀rẹ̀ sí jealous nìyẹn. Wípé kí ló wà nù kó padà sínú palace jẹ́jẹ́ ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly wípé olórí Tóbi sọ ni ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ ìgbà tí wọ́n ní Queen Naomi ti wà nínú palace tó jẹ́ pé kábíyèsí ò ṣe nǹkan kan fún wọn. Ṣùgbọ́n ní ìsìn tí kábíyèsí bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti ṣe nǹkan fún Queen Naomi inú àwọn olórí yóò dùn. Wọ́n ní àwọn olórí wọn náà ń bínú seriously. Ìpè báwo ni kábíyèsí ṣe máa fún Queen Naomi ní $100,000 láti ṣe jewelry business. Ìpè kí ló dé irú ayé wo làwọn wà. Ìpè ṣé wọn ò fẹ́ kábíyèsí láwọn fẹ́ kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ pọ̀ ń di ìwé ìkòkò. Bí a ṣe gbọ́ ní ẹ̀yin ará ilé tán ní Tóbi ń pe Queen Naomi ní fake pastor. Ẹ̀yin ilé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ní gbogbo nǹkan tí Queen Naomi bá béèrè lọ́wọ́ kábíyèsí ni kábíyèsí ń ṣe fún wọn. Kí ló dé tí kábíyèsí ò ní ṣe fún wọn? Wọ́n ní Tóbi ní kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan táwọn bá bi kábíyèsí ò ní fáwọn wọ́n máa fún àwọn kó tó di pé wọ́n fáwọn ní nǹkan. Kí ló dé tí wọ́n ní fún yín kó tó di pé wọ́n fún yín ní nǹkan? Ṣebí ẹ̀yin mọ̀ wípé kábíyèsí marry kẹ́ tó wá fẹ́ wọn. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní ìgbà tí ó pe Queen Naomi ní fake pastor wọ́n ní kábíyèsí pariwo mọ́ ìpè ìwọlẹ́nu ẹ̀. Arábìnrin yìí ló lọ ń bá ńgbà tó lóyún tó lọ ń gbàdúrà lọ́dọ̀ ẹ̀ ní ìsìn nítorí pé àwọn ṣe ẹ̀tọ́ àwọn gẹ́gẹ́ bí ọkọ fún arábìnrin òun pè ní fake pastor lẹ́nu ẹ̀ ó jẹ́ lọ́ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Wọ́n ní àwọn sísítà kábíyèsí wọ́n ní gbogbo wọn ló pariwo mọ́ Tóbi àtàwọn ọmọ wọn. Ẹ̀yin èèyàn lé ó dáa kéèyàn hùwà tó dáa ní ilé ọkọ. Ẹ̀yin náà wo bí àwọn sísítà kábíyèsí àti àwọn ọmọ kábíyèsí bó ṣe nífẹ̀ẹ́ Queen Naomi nítorí pé wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ìyàwó fún kábíyèsí ni wọn ò dẹ̀ fi ìgbà kọ́kọ́ rí àwọn ẹbí wọn ní ìtẹríba fún wọn ní gbogbo ìgbà. Kò sí nǹkan tí kábíyèsí ò ní ṣe fún Queen Naomi. Even gan kí Queen Naomi bá béèrè kán má béèrè wọ́n máa fún wọn nítorí pé ìfẹ́ òtítọ́ ni. Ẹ jẹ́ kí n sọ fún yín tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin ó lè yọ ojú ẹ̀ fún obìnrin yẹn. Kò sí nǹkan tí ò ní rà fún obìnrin yẹn. Obìnrin yẹn ò ní láti lọ béèrè lọ́wọ́ ẹ̀ kó tó ṣe. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá. Kábíyèsí wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi ó dẹ̀ yẹ kẹ́ ẹ understand. Ṣùgbọ́n ẹ find it difficult ìwọ Tóbi yìí ó tiẹ̀ fẹ́ máa fi ìgagbága pẹ̀lú Queen Naomi nǹkan tí ò yé mi nìyẹn. Kí ló ṣẹlẹ̀ tó fi feel pé wà tí Queen Naomi ẹ deserve the same rights? Kí ló ń rò
tó fi feel pé deserve the same right nǹkan tí ò yé mi nìyẹn. Number one, ó bá woman yìí lé ní wọ́n ló wá gbọ́kọ̀ woman yìí. Ìwọ tó yẹ kó jókòó síbi tí kábíyèsí fẹ́ sí kó má yanjú ràn. Ó mọ̀ pé bó ṣe ń ṣe yẹn tóun attack Queen Naomi ìgbà yẹn nínú kábíyèsí ò ní dùn sí ẹ. Ìwọ náà wo ìgbà tí ó lọ attack Queen Naomi the other time tí kábíyèsí ní kó lọ sign divorce paper wípé ò dẹ̀ ní wọnú palace yẹn wọ́n ṣe ni o send oríṣiríṣi voice note sí Queen Naomi tó ń sọ fún ẹ pé kán lọ marry tán bá fẹ́ marry tí wọ́n bá dẹ̀ marry kan dákẹ́ pé tí wọ́n bá lè tọ́jú Tadé ní káwọ́ kan mú wá fún ẹ. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù náà. Ó wá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n pé kán má fi hàn kábíyèsí. Jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Kò sí nǹkan téèyàn bá ṣe láyè tó máa gbà. Ó dẹ̀ dá kéèyàn máa ní conscience. Ó dá kéèyàn máa ní conscience. Queen Naomi ò ṣẹ̀ kankan nínú yín. Ẹ̀yin lẹ ṣẹ̀ Queen Naomi, ẹ̀yin lẹ tójú bọ marriage wọn, ẹ̀yin lẹ dá marriage wọn rú. Àtìgbà tẹ́rẹ̀ tí wọ̀bẹ̀. Woman yìí ò tí ì padà sínú inú ilé ẹ̀. Ìta náà wà. Ẹ̀yin náà wá rí bó ṣe rí. Ẹ wọ̀bẹ̀ nísìn. Ẹ ní fọkànbalẹ̀, ẹ ní happiness, ẹ ní joy. Ẹ wá bẹ̀rẹ̀ sí complain, ẹ wá ń kanra. Ṣé àwọn náà ní pé kí kábíyèsí kí wọ́n rí gbogbo ìwà tẹ́ ẹ ní ni? Àbáwọn náà rí pé ẹ wá sínú palace yẹn nítorí pé ẹ fẹ́ di queen. Kì í ṣe torí ìfẹ́ lẹ fi wá sínú palace, nítorí nǹkan tẹ́ ẹ máa gbà lọ́wọ́ kábíyèsí lẹ fi wá sínú palace. Ọ̀rọ̀ yìí lágbára o. So the best thing ni kó stop gbogbo attack tó ń attack Queen Naomi kò lè pè ẹ́. Kò lè pè ẹ́ rárá. Òun pariwo, òun sọ pé wọ́n Queen Naomi nìkan náà ṣe fún. Queen Naomi ṣé kábíyèsí wọ́n jẹ́ bí ọmọ kékeré àbí kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe. Ṣé ìgbà tí kábíyèsí ra lé 400 million fún ẹ ṣé o complain gbà yẹn àbò sọ̀rọ̀? Nígbà tó ń wo aṣọ tó ń dán tó ń post tó ń ṣe gbogbo ẹ̀ ta ló complain ta ló sọ̀rọ̀? Kábíyèsí ra mọ́tò fún ẹ ta ló complain ta ló sọ̀rọ̀? Ṣé o sọ̀rọ̀ ń gbà yẹn? O sọ̀rọ̀ nítorí pé o mọ̀ wípé òun gba gbogbo nǹkan tó yẹ kó gbà nígbà yẹn. Ó wá rè pé ó máa rosy lọ ni àbí bó ṣe máa rí nìyẹn. Kábíyèsí he knows what he's doing is a king. Wọ́n mọ̀ nǹkan tẹ́ ẹ bá wá. Kábíyèsí ríran now. Then he knows what he want to do. Wọ́n mọ̀ pé nǹkan táwọn bá fẹ́ ṣe làwọn fẹ́ ṣe. Wọ́n mọ̀ pé nǹkan táwọn ò bá fẹ́ ṣe àwọn ò ní ṣe. Kì í ṣe Queen Naomi ló ní kábíyèsí má ṣe nǹkan kan fún yín. Kábíyèsí ti ṣe nǹkan tán fẹ́ ṣe fún yín. Ẹ̀yin lẹ stubborn lẹ fẹ́ listen. Kábíyèsí ní àwọn ralé ẹ move lọ sílé yín ẹni rárá ẹ̀ ní lọ. So kí lẹ fẹ́ kí kábíyèsí ṣe fẹ́ pa kábíyèsí ni? Àbí kábíyèsí ò wá sí live wọn láti live? Àbí ẹ̀yin nìkan ni wọ́n máa sìn forever? No. Ẹ jẹ́ ká mind business wa ká dẹ̀ jókòó sáàyè wa. Olórí Tóbi, this is getting too much of you. Stay on your lane and leave Queen Naomi alone. Wọ́n ní àwọn sísítà kábíyèsí wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí olórí Tóbi pé nígbà tí kábíyèsí ra ilé 400 million fún kí ló dé tí ó complain pé kábíyèsí wọ́n ṣojúṣe sí ọ̀dọ̀ Queen Naomi nìkan. Wọ́n lò lè complain wọ́n ní because ò ní tẹ́ lọ́rùn wọ́n lójú ẹ̀ ti fẹ̀. Wọ́n ní nǹkan tó fẹ́ ni kó jẹ́ pé òun nìkan ní kábíyèsí máa kó fún náà máa kówó fún all the time. Ẹ̀yin èèyàn lé àwọn èèyàn ò dáa o Ọlọ́run. Wọ́n ní tí kábíyèsí bá ṣe fún wọn ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n ọjọ́ tí kábíyèsí bá ti ṣe fún Queen Naomi ìgbà yẹn náà máa rojọ́, ìgbà yẹn náà máa sọ̀rọ̀. Ìpè kábíyèsí ń kówó fún Queen Naomi o, kábíyèsí ti kó gbogbo owó fún Queen Naomi. Ta lẹ fẹ́ kán kó fún? Tí wọ́n bá kó fún Queen Naomi, ṣẹ́yìn ni kán kó fún? Ẹ̀yin èèyàn lé abẹ́ẹ̀rí pé ìtú lágbára. Ẹ wo gist ti ń gùn. Ẹ jẹ́ kí n ra cut ẹ̀ báyìí. Wọ́n ní bí àwọn family kábíyèsí bí wọ́n ṣe dìde sí olórí Tóbi nìyẹn o, àwọn sísítà kábíyèsí pé kí olórí Tóbi dákẹ́. Ìpè kò tọ́ sí lẹ́nu láti pe Queen Naomi ní fake pastor. Kò dẹ̀ tọ́ sí lẹ́nu láti ranjú mọ́ nǹkan tí kábíyèsí bá ṣe fún ìyàwó ẹ̀ nítorí pé kábíyèsí ló ní owó wọn gbowó lọ́wọ́ anybody. Gist tá gbọ́ ní ta ní ká mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Bí a ṣe ń sọ politics gist wa ó máa wá ní weekend Friday, Saturday, Sunday ọjọ́ tá bá fẹ́ post ẹ̀ ní celebrity gist wa láàrin ọ̀sẹ̀ àti royal gist.
ẹ̀yin èèyàn lé ẹ subscribe tẹ́ bá ti subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Mo dúpẹ́ fún àdúró tì yín lórí channel mi, mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní sí mi, èmi náà nífẹ̀ẹ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Ní agbára Ọlọ́run àpò yín ò ní gbẹ o. Ọlá yín á máa pọ̀ sí o. Ìdùnnú Ọlọ́run á wà pẹ̀lú yín o. Ẹ ṣé mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.